ọ̀rọ̀ tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá tó sọ ní àìpẹ́ yìí ó mà tún ti di ariwo ńlá tó sì jẹ́ pé ọ̀rọ̀ náà ó ń bí àwọn ọmọlẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú gidigidi. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni Arẹ́gbẹ́ṣọlá sọ? Òun náà máa ní ọ̀rọ̀ tó sọ lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ tó ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀, ìyẹn ọmọ ẹgbẹ́ Ọmọlúàbí Caucus tó jẹ́ ẹ̀ka kan nínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun. Lópin ọ̀sẹ̀ tó kọjá tán ṣe ìpàdé náà ni Arẹ́gbẹ́ṣọlá ló fi ọ̀rọ̀ síta ló jẹ́ kó di mímọ̀ pé èròǹgbà wọn nínú ẹgbẹ́ Ọmọlúàbí Caucus ò ní láti gba ìpínlẹ̀ Ọ̀ṣun àti Nàìjíríà padà kúrò lọ́wọ́ àwọn aninilára. Eléyìí làwọn èèyàn sì rí gẹ́gẹ́ bíi pé ó ń sọ̀rọ̀ pé òun fẹ́ gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027 tí ọ̀rọ̀ ọ̀hún tó sì di ariwo ńlá èyí tí àwọn ọmọlẹ́yìn Tinubu tí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa fà láàrin ara wọn. Ṣá o, lọ́jọ́ Ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday tá a wà nílẹ̀ yìí ní ọba ìlú Èkó ìyẹn ọba Rilwan Akiolu ní kábíyèsí ló sọ̀rọ̀ lórí ìjà Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu. Kábíyèsí tó sì ń pàrọwà sí Tinubu pé kó dáríjì Arẹ́gbẹ́ṣọlá kó fà á mọ́ra kó sì parí ìjà ni wọn ṣe tẹ́lẹ̀. Ọlọ́wọ̀ tún Tinubu ìyẹn Arẹ́gbẹ́ṣọlá, bẹ́ẹ̀ ni kò sí ìgbésẹ̀ kan tí Tinubu yóò gbé tí Arẹ́gbẹ́ṣọlá ò ní lọ́wọ́ sí, ṣùgbọ́n lójijì láàrin wọn mà dàrú lásìkò tí Arẹ́gbẹ́ṣọlá tó fẹ́ gbé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀ tí kò fẹ́ jẹ́ kí Alhaji Gbóyèga Oyètọ́lá tí Tinubu fẹ́ kó ṣe gómìnà kó gbàjọba lọ́wọ́ ẹ̀. Ọ̀rọ̀ yìí ló mà da àárín àwọn méjèèjì rò tó sì jẹ́ pé láti ìgbà náà kò sẹ́ni tó bá wọn rí ọ̀rọ̀ wọn tó bá wọn rí yanjú. Ṣá o, lásìkò tí mínísítà kékeré fọ̀rọ̀ ṣẹ́ ní orílẹ̀-èdè yìí ìyẹn the Minister of State for Work ọ̀gbẹ́ni Bello Goronyo àti ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ ẹ̀ka amúṣẹ́ṣe ìjọba ìyẹn Chief Executive Officer of FEMA ìyẹn Chukwuemeka Agbasi tó ṣàbẹ̀wò sí ààfin ìlú Èkó ìní lọ́jọ́ Tuesday ọ̀sẹ̀ tó kọjá láti ṣí àwọn aṣọ lójú àwọn iṣẹ́ ọ̀nà tí ìjọba tó ń ṣe ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì bá kábíyèsí sọ̀rọ̀ pé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olórí gbogbo ọmọ ìpínlẹ̀ Èkó ó rí i pé wọ́n dáàbò bo àwọn dúkìá ìjọba tó wà ní ìlú Èkó. Àsìkò náà ìní kábíyèsí lo àǹfààní náà láti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó jọ̀wọ́ kó dáríjì Arẹ́gbẹ́ṣọlá kó fà á mọ́ra kó sì parí ìjà àárín wọn. Olówó Èkó gẹ́gẹ́ bó ṣe ń pe ọba Rilwan Akiolu jẹ́ kó di mímọ̀ pé bí Tinubu àti Arẹ́gbẹ́ṣọlá bá ṣe súnmọ́ra wọn tó sì jọ ń ṣe wọléwọ̀de tẹ́lẹ̀ nǹkan tó dára ni ó sì lè mú ìtẹ̀síwájú wá, ṣùgbọ́n tó dé bó ṣe wà báyìí kì í ṣe nǹkan tó dára rárá. Ó sì ní òun bẹ Tinubu kó ṣe bí àgbà kó fa Arẹ́gbẹ́ṣọlá mọ́ra kó sì parí ìjà rẹ̀.